ìròyìn yàjóyàjó lọ́wọ́ àṣetìgbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ni oníròyìn yìí. Obìnrin méje pàdánù ẹ̀mí wọn lábẹ́ ilé tó dàwó ní Òjòdù sí Bẹ́gà, oríko 11 yọ. Iléeṣẹ́ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Èkó LASEMA ti kéde pé èèyàn 11 làwọn rí yọ lábẹ́ ilé tó dàwó ní àdúgbò Ọ̀rẹ́ Mẹ́ta ní Òjòdù sí Bẹ́gà. Adarí àjọ náà Olúfẹ́mi Dámilọ́lá Òkè Ọ̀sanyìntólú ló fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde kan. Àtẹ̀jáde náà sọ pé iṣẹ́ sì ń lọ lọ́wọ́ níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. A rí obìnrin àgbàlagbà 11 yọ lábẹ́ ilé náà, wọ́n sì ti gba ìtọ́jú lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ náà ni a tún rí òkú 2 yọ lábẹ́ ilé ọ̀hún tí àwọn náà jẹ́ obìnrin, àti fi òkú náà ṣọwọ́ sí ilé ìgbókùpamọ́sí. Àwọn adóòlà ẹ̀mí sì wà níbẹ̀ láti máa bá ìṣẹ̀lẹ̀ náà. Àwọn máa fi tó yín létí bí ìṣẹ̀lẹ̀ náà bá ṣe ń lọ. Àárín aago 9 sí 9 àárọ̀ ọjọ́ àbámẹ́ta ni ilé alájà méjì náà dà wó. Akọ̀ròyìn tó lọ síbẹ̀ jábọ̀ pé iṣẹ́ sì ń lọ lọ́wọ́ lórí ilé náà, àti pé wọn kò tíì parí àjà méjì orí rẹ̀, àmọ́ wọ́n ti ń já ọjà sí ìsàlẹ̀ kó tó dà wó. Èèyàn 5 ni orí ti kó yọ lọ́wọ́ ikú òjijì báyìí bí ilé alájà mẹ́ta kan ṣe dà wó ní òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta ọjọ́ 19 ní ìpínlẹ̀ Èkó ní agbègbè Ọ̀rẹ́ Mẹ́ta Òjòdù sí Bẹ́gà ní ilé náà ti dà wó ní nǹkan bí aago 9 òwúrọ̀, gẹ́gẹ́ bí nǹkan táwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ṣe sọ. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, ọ̀gá àgbà àjọ tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Èkó, ìyẹn Lagos State Emergency Management Agency LASEMA, Dámilọ́lá Òkè Ọ̀sanyìntólú sọ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ láti ṣàwárí àwọn tó há sábẹ́ ilé náà. Ó ṣàlàyé pé àwọn máa ṣe iṣẹ́ náà dé ìsàlẹ̀ pátápátá láti ṣe àrídájú pé gbogbo àwọn tó há sábẹ́ ilé náà làwọn yọ. Ó ní àwọn ti yọ èèyàn 5 láàyè, àmọ́ tí ìbẹ̀rù wà pé ó ṣeéṣe kí àwọn mìíràn ti pàdánù ẹ̀mí wọn sínú ilẹ̀ tí wọ́n wà. Gẹ́gẹ́ bí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ṣe sọ, ilé oúnjẹ kan wà níbi ilé náà ó tó dà wó, àti pé kì í ṣe ilé tí wọ́n ti kọ́ tán. A kò lè sọ pé iye èèyàn báyìí ní pàtó ló wà lábẹ́ ilé náà lásìkò tí à ń kó ìròyìn yìí jọ. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa subscribe sórí ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.